ó tún ti dé o, ó tún ti sẹ̀. Tẹ́ ẹ bá ti ń gbóhùn yẹn, ẹ ti mọ̀ pé Yẹméjì Òǹjàṣà ó ta lẹ́nu lórí pápá ló tún dé. Ní báyìí, ẹ jẹ́ á fi tó yín létí bó ṣe máa lọ nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ nínú líìgì àgbábuta láwọn ilẹ̀ Yúróòpù káàkiri. Lọ́jọ́ Sátidé, ikọ̀ Bournemouth àti ikọ̀ Newcastle lọ́jọ́ máa wákò lórílẹ̀-èdè England láago 1:30, nígbà tí ikọ̀ Crystal Palace àti ikọ̀ West Ham jọ máa po nǹkan pọ̀ láago 4 ìrọ̀lẹ́. Ikọ̀ Brentford àti ikọ̀ Liverpool náà láago 4 ìrọ̀lẹ́. Ikọ̀ Leicester àti ikọ̀ Fulham láago 4 ìrọ̀lẹ́. Ikọ̀ Arsenal àti Aston Villa, báwo ló ṣe máa lọ láàrin wọn? Àfi kẹ́ ẹ lọ wo ìdíje yẹn láago 6:30 ìrọ̀lẹ́ tó bá wá di lọ́jọ́ Sunday. Ikọ̀ Nottingham Forest àti Southampton, àwọn náà jọ máa wákò láago 3 ọ̀sán ọjọ́ Sunday. Ikọ̀ Everton àti ikọ̀ Tottenham náà láago 3 ọ̀sán. Man U, báwo ló ṣe máa lọ sí? Ṣé Brighton tó máa yọ nǹkan mọ́ wọn lára ni? Àbáwọn náà máa fa nǹkan yọ lára Brighton? Ẹ lọ wo ìdíje yẹn láago 3 ìrọ̀lẹ́ tó bá wá di lọ́jọ́ Sunday kan náà. Ikọ̀ Ipswich Town àti Manchester City láago 5:30 ìrọ̀lẹ́ tó bá di lọ́jọ́ Monday. Ikọ̀ Chelsea àti Wolves náà jọ máa parí ìdíje lọ́sẹ̀ yìí láago 9 alẹ́ lọ́jọ́ Monday. Lórílẹ̀-èdè Spain ńkọ́, ikọ̀ Espanyol àti ikọ̀ Valladolid ló máa gbára wọn lálejò, nígbà tí Girona náà máa gba ikọ̀ Sevilla lálejò láago 4 ọ̀sán lọ́jọ́ Sátidé. Ikọ̀ Leganés àti Atletico Madrid lọ́jọ́ Sátidé kan náà, ìyẹn láago 4 kọjá ìṣẹ́jú 15. Ikọ̀ Real Betis àti ikọ̀ Deportivo Alaves lọ́jọ́ Sátidé kan náà láago 6:30 ìrọ̀lẹ́. Ikọ̀ Getafe àti ikọ̀ Barcelona láago 9 alẹ́. Ikọ̀ Celta Vigo àti ikọ̀ Athletic Club láago 4 ọ̀sán lọ́jọ́ Sunday. Ikọ̀ Real Madrid àti ikọ̀ Las Palmas láago 4 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Sunday. Ikọ̀ Osasuna àti Rayo Vallecano lọ́jọ́ Sunday láago 6:30. Ikọ̀ Valencia àti ikọ̀ Real Sociedad láago 9 alẹ́ lọ́jọ́ Sunday kan náà tó bá wá di lọ́jọ́ Monday. Ikọ̀ Villarreal àti ikọ̀ Mallorca ló máa parí ìdíje láago 9 alẹ́ lọ́jọ́ Monday. Lórílẹ̀-èdè Faransé, ikọ̀ Austria àti ikọ̀ Saint-Étienne lọ́jọ́ Friday, ìyẹn láago 9 ìṣẹ́jú 15. Ikọ̀ Monaco àti ikọ̀ Rennes lọ́jọ́ Sátidé kan náà láago 5 ìrọ̀lẹ́. Strasbourg àti Los Lille láago 7 alẹ́ lọ́jọ́ Sátidé. PSG àti Reims láago 9 kọjá ìṣẹ́jú 5 alẹ́ lọ́jọ́ Sátidé. Ikọ̀ Le Havre àti Brest lọ́jọ́ Sunday, ìyẹn láago 3 ọ̀sán. Ikọ̀ Nantes àti ikọ̀ Lyon lọ́jọ́ Sunday kan náà láago 5 kọjá ìṣẹ́jú 15. Ikọ̀ Lens àti ikọ̀ Angers lọ́jọ́ Sunday kan náà láago 5 kọjá ìṣẹ́jú 15. Toulouse àti Montpellier náà máa gbára wọn lálejò lọ́jọ́ Sunday láago 5 kọjá ìṣẹ́jú 15. Ikọ̀ Nice àti ikọ̀ Marseille ló máa gbára wọn lálejò láago 9 kù ìṣẹ́jú 15 lọ́jọ́ Sunday kan náà. Lórílẹ̀-èdè Italo, ìyẹn ní Serie A, ikọ̀ Juventus àti ikọ̀ AC Milan láago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Sátidé. Ikọ̀ Atalanta àti Napoli láago 9 kù ìṣẹ́jú 15 lọ́jọ́ Sátidé kan náà. Ikọ̀ Fiorentina àti Torino láago 12:30 lọ́jọ́ Sunday. Ikọ̀ Parma àti Venezia láago 3 ọ̀sán ìrọ̀lẹ́ ọjọ́ Sunday. Cagliari àti Leeds láago 3 ọ̀sán ọjọ́ Sunday. Verona àti Lazio láago 6 ìrọ̀lẹ́. Ikọ̀ Inter Milan àti Empoli láago 9 kù ìṣẹ́jú 15 ọjọ́ Sunday. Ikọ̀ Como àti Udinese lọ́jọ́ Monday, ìyẹn láago 9 kù ìṣẹ́jú 15. Lórílẹ̀-èdè Turkey, ìyẹn ní Turkey Super League lọ́jọ́ Friday, ikọ̀ Antalyaspor àti Galatasaray lọ́jọ́ máa mú nǹkan lẹ̀ tó bá wá di ọjọ́ Sátidé. Ikọ̀ Istanbul Bakashi àti Rizespor láago 5:30 ìrọ̀lẹ́ lọ́jọ́ Sátidé. Láago 6, ikọ̀ Gaziantep àti Bodrum, àwọn méjèèjì lọ́jọ́ máa po nǹkan pọ̀ nígbà tó bá di aago 11. Ikọ̀ Bekista àti ikọ̀ Samsunspor, àwọn méjèèjì jọ máa lọ́n kìtìpé mọ́ra wọn lọ́rùn tó bá wá di lọ́jọ́ Sunday. Ikọ̀ Kotisepe àti ikọ̀ Antalyaspor láago 5:30 ìrọ̀lẹ́. Láago 6 alẹ́, ikọ̀ Koyaspor àti Kimpasa, àwọn méjèèjì náà jọ máa po nǹkan pọ̀ tó bá di aago 11 alẹ́. Ikọ̀ Eyuspor àti Alayaspor, àwọn méjèèjì náà jọ máa wákò láago 11 yẹn kan náà. Ikọ̀ Adana Demirspor àti Fenerbahce náà jọ máa po nǹkan pọ̀ tó bá wá di lọ́jọ́ Monday. Ikọ̀ Trabzonspor àti Sivasspor, ikọ̀ Trabzonspor àti Sivasspor, àwọn méjèèjì náà máa parí ìdíje lórílẹ̀-èdè Turkey Super League lópin ọ̀sẹ̀ yìí. Lórílẹ̀-èdè Germany, ìyẹn nínú ìdíje German Bundesliga, ikọ̀ Frankfurt àti ikọ̀ Borussia Dortmund náà jọ máa wákò lálẹ́ ọjọ́ Friday, ìyẹn láago 7:30 alẹ́ tó bá wá di lọ́jọ́ Sátidé. Ikọ̀ Bayern Munich àti ikọ̀ Wolfsburg láago 2:30 ọ̀sán tó bá di ọjọ́ Sátidé yẹn kan náà. Ikọ̀ Bayern Leverkusen láago 5:30 ìrọ̀lẹ́ ló máa gba Borussia Mönchengladbach lálejò. Ikọ̀ Stuttgart náà máa gba ikọ̀ Freiburg lálejò láago 3 ọ̀sán. Ikọ̀ Bochum àti RB Leipzig láago 2:30 lọ́jọ́ Sátidé yẹn kan náà. Ikọ̀ Union Berlin àti ikọ̀ Mainz 05 láago 2:30 ọ̀sán. Ìdíje tó máa wáyé láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Werder Bremen àti Augsburg láago 4:30 ìrọ̀lẹ́ ọjọ́ Sunday ló máa parí ìdíje nínú ìdíje Bundesliga lórílẹ̀-èdè Germany lópin ọ̀sẹ̀ yìí. Tó bá ti dọjọ́ Monday, ẹ padà wá síbí láti wá gbọ́ àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ yìí bá a ṣe sọ lọ́kọ̀ọ̀kan ìjèjì yìí. Ó máa ta lẹ́nu lórí pápá lópin ọ̀sẹ̀ yìí. Ẹ má míì sí ẹ má pàdánù ẹ. Ó yá, ẹ já ìkànnì yín yẹn lè kánná, ẹ tẹ̀ ẹ subscribe síbẹ̀.